igi wọ́pọ̀ yẹn níjẹta ok ó dìde nírọ̀lẹ́ àná. igi ti wà ń bẹ̀ adáyébá ni èyí tá a wá rírí ìyá rírú rẹ̀ rí. wọ́n ní ẹ̀mẹ́ta ni igi yẹn dìde tó fẹ́ gbẹ́lẹ̀ tó dìde tó fẹ́ gbẹ́lẹ̀ tó dìde. ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń wo ìkànnì Sojúlóore lásìkò tá a wà yìí. ìlú Ọ̀yọ́ la wà níbi tí kàyéfì ti ṣẹlẹ̀ lórí igi ọ̀dán ńláńlá kan èyí tó ti lò bíi 100 ọdún méjì láyé tí ìyanu ńlá náà sì ṣẹlẹ̀ nígbà tí igi náà wó lulẹ̀ ó sì dìde padà fúnra ara rẹ̀ èyí túmọ̀ sí pé igi náà wó lulẹ̀ ní aago 6 ìrọ̀lẹ́ bákan náà ó sì dìde padà fúnra ara rẹ̀ ní aago 6 ìrọ̀lẹ́ ọjọ́ kejì. oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀ níbẹ̀, oríṣiríṣi ìyàlẹ́nu òun ló ṣẹlẹ̀ tá a gbọ́ tá a ká sílẹ̀ tí àwọn tó ṣojú wọn tí wọ́n fi tó wa létí gẹ́gẹ́ bí ẹ̀rí máa jẹ́ mi ìṣó. ọkùnrin tí à ń wò yìí òun ni nígbà tí àwọn tó máa ń fi ẹ̀rọ rẹ́ igi tí wọ́n débẹ̀ láti pé kí wọ́n rẹ́ igi yìí wọn ò láǹfààní láti rí igi yìí gé. ọkùnrin tá à ń wò yìí òun ni ẹnì karùn-ún tó padà rí igi náà gé. bàbá wa Aláàfin kú bàbá yèyé aláṣẹ ìkejì òrìṣà àwọn náà kò ṣàì yọjú síbi tí ìṣẹ̀lẹ̀ yìí sì ṣẹlẹ̀. ẹ kú dédé àsìkò yìí gbogbo èèyàn tẹ́ ń wo ìkànnì Sojúlóore. ìlú Ọ̀yọ́ la wà ní agbègbè Sábó ní ìdí igi ọ̀dán, igi ìyanu tó jẹ́ pé nígbà tí igi náà wó lulẹ̀ ó tún dìde padà ní ọjọ́ kejì. tí a bá wo ìdí igi yẹn a ó rí wípé kò sí àpẹẹrẹ wípé igi náà tiẹ̀ ti wó rí. a rí pé kò sí àpẹẹrẹ pé igi náà tiẹ̀ ti wó rí. ní báyìí a ó fi ọ̀rọ̀ wá àwọn èèyàn lẹ́nu wò láti mọ̀ díẹ̀ tàbí púpọ̀ nípa igi náà. igi yìí ti wà ń bẹ̀ adáyébá ni tá a ti báàgì yìí bẹ́ẹ̀ tó ti wà níbẹ̀ èyí tá a wá rírí ìyá rírú rẹ̀ rí. àdébá ni tá a dé bá láyé tá a dé bá ń bẹ̀ irú àgbà yìí náà dé báàgì yìí ń bẹ̀ ni. Good day everyone, my name is Ayinde Alasoke. Here we produce any kind of asoke at wholesale and affordable prices and we deliver throughout the world. What did I say? I said we deliver asoke to any part of the world. We produce for burial, wedding, birthday and any kind of event that you want to do. Just get in touch with us. We produce your asoke for you at wholesale and affordable prices. You can follow us on Instagram, follow us and like us on Facebook. Also, you can message or call us on WhatsApp. Thank you very much and God bless you. I love you. mi ni ìyáàfin Mọ̀dínà táwọn èèyàn mọ̀ sí orí tó kẹ́. ṣẹ́rí mi ní much jù but ó jẹ́ kàyéfì because àti ọdún tí a ti wà àgbọ̀ àrí history yìí rí torí nǹkan tí èèyàn bá express ó yàtọ̀ sí nǹkan tí wọ́n sọ. mọ́sọ̀ igi yìí ìgbà táwa sì sọ pé à ń ṣe Ṣàngóòde táwa tí kéré bí bébí bó ṣe tó náà ló sì wà kò ń ṣe pé ó ń tóbi sí kò sì wú sí kò sì kéré sí ó wà nọ́málì tó sì tóbi rẹ̀gẹ̀dì ilẹ̀ gbà á bó bá ṣe gbọ́ wípé ó ṣubú àwa wà surprise àárọ̀ àná tí mo dé bí báyìí fóònù mi ti kú báyìí ni mo kámẹ́rà ẹ̀ tí ìdí rẹ̀ ṣe ṣe yakata ni kò ní ẹ̀kọ́ kankan dì kò sí bẹ́yàn ṣe fẹ́ gbọ́ pé igi yìí ṣubú bẹ́yàn fẹ́ tún express ẹ̀ bó ṣe wà yìí àti bí abẹ́ rẹ̀ ṣe rí tí ò ní wà surprise
bọ́ àwọn fẹ́ fojú wò ó tún pín sí oríṣi ìdàdé ó lè jẹ́ wípé àpẹẹrẹ kan gẹ́gẹ́ bí ọmọdé tèmi ó lè jẹ́ àpẹẹrẹ kan bó ṣe wà yẹn kí wọ́n àwọn tí wọ́n ń ṣe ìṣẹ̀ṣe náà lè ṣiṣẹ́ lórí ẹ̀ láti jẹ́ wípé kí wọ́n wash wọ́n lè dàbí wọ́n lè ṣèbéèrè pé ṣé kí wọ́n gé ni tàbí ó fẹ́ nǹkan míì láti fẹ́ because tẹ́ bá wo òye ẹwọ́ àwọn kọ̀ńténà tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ìgbà tó tún dìde padà kò tó kan ara páànù rẹ̀ rárá wà nìyẹn secondly dídìde rẹ̀ èrò wà ní àráǹdì rẹ̀ kò ṣubú lé ẹnì kankan lórí torí tó ṣe ìsọwọ́dìde rẹ̀ kò ṣe nǹkan tó dìde díẹ̀díẹ̀ tàbí téèyàn tiẹ̀ lè sọ pé bóyá ìṣe ni wọ́n gbé kò sí express kò sí nǹkan kan tó lè gbé dìde téèyàn 200 bá wà bẹ́ẹ̀ wọn ò lè gbé lọ́gbọ̀n ọmọdé ti tèmi o èmi kí ọba adéyẹmí ọba lámídì yìí tó pe baba lórúkọ bàbá ò ní ṣubú o kí wọ́n bá wa wá àtúnṣe sí i tó bá jẹ́ wípé ó bá nídìí ilẹ̀ ni ààbò ní ilẹ̀ ní Sábó tí ó sì mọ́ gbé nǹkan wò ní bàjẹ́ o. ó wà àwọn dáfù gan orúkọ mi ni Kọ́lápọ̀ Isiaq táwọn èèyàn mọ̀ sí Aláàfin Òṣèré fi lọ́yọ̀ lánàá mo wá ìgbà fún ara mi gẹ́gẹ́ bí kámẹ́rà débi báyìí lánàá tí mo wá rìkọ́ọ̀dù nítorí mo kàn rí láàárọ̀ ni pé igi yìí ṣùṣubú ló wà láàárọ̀ àná tí mo rẹ̀ rìkọ́ọ̀dù fún ara mi mo rìkọ́ọ̀dù mi báyìí níbi tá a wà yìí bàtí mo wá débi láàárọ̀ yìí mo bá gìyẹ tó ti dìde fúnra ẹ̀ àwọn surprise mi gan-an nígbà tí mo pín kámẹ́rà níbi lánàá àti lọ rìkọ́ọ̀dù yá kàmílẹ̀ tó sọ fún mi pé igi ti máa pé 5 years táwọn ti gbọ́jú bá lánàá mo rìkọ́ọ̀dù níbi báyìí lánàá mo wà surprise gan o lánàá ṣùṣubú ni kì í wà ṣùṣubú ló wà ṣùṣubú ni kì í wà fúnra mi mo pín kámẹ́rà níbi lánàá mo wá rìkọ́ọ̀dù lánàá fúnra mi ó ga gan o Ọlọ́run nìkan ló bá o Ọlọ́run nìkan ló bá. ẹ dákun kí ni ẹ lè bá a sọ nípa báwo ni ìdí ẹ ṣe ṣẹlẹ̀ sàn. ìgbà tí òjò àkọ́kọ́ kọ́kọ́ rọ̀ wọ́n fẹ́ atẹ́gùn díẹ̀ kò tó nǹkan ṣùgbọ́n gbàtà yìí pé ó tó tẹ̀jú bíi márùn lẹ́ẹ̀kejì wá dé ẹlẹ́ẹ̀kejì tó dé wá ní atẹ́gùn gidi tí atẹ́gùn táwọn wí èèyàn gan ń tarí ẹ̀ tá a bẹ́ẹ̀ lè fẹnu sá kí n tó ti ẹnu bẹ́ẹ̀ nì dé bí ṣọ́ọ̀bù ń bì sọ́rí o kí n tó tẹnu bẹ́ẹ̀ ń dẹ́nu ṣọ́ọ̀bù ń bì ó ti fẹ́ yíwọ́ tó yẹ pé ogun tí mo kó lọ ló ti fẹ́ gbà bọ́ọ̀lẹ̀ lọ́wọ́ mi ṣùgbọ́n nígbà tí mo dúró ń bì wọ́n sáré tí ọ̀dọ́ yẹn tó ń fi lọ sọ́hùn ṣùgbọ́n ọwọ́ òjò ilé kọjá kẹ́yìn òpè tó ọ̀dọ́ yìí máa ń fi èyàn tí ẹ̀ lè wí kí wọ́n gbọ́ àgbà tí ó di pé òjò yẹn ń rọ̀ lọ́wọ́ náà ni wọ́n ń pẹ́ ọ̀dọ́ ti wó èèyàn dẹ̀ wà lábẹ́ rẹ̀ àgbà náà la bá bẹ̀rẹ̀ sí pé àwọn ẹlẹ́rọ ẹni táwọn ẹlẹ́rọ ṣe ó dùn mọ́ wa gan torí pé àwọn ẹlẹ́rọ agégi tí wọ́n wá wọn ò tiẹ̀ níye tí wọ́n bẹ̀rẹ̀ sí gé igi yẹn ká tó rí àwọn èèyàn tó wà lábẹ́ rẹ̀ kan tó ẹ̀ tó jáde láàyè ìtọ́lọ̀ ní títan rẹ̀ déńjọ́ yẹn ọ̀tàn. àwọn tó ń toko bọ̀ wọ́n máa ń ṣe fàájì lábẹ́ igi yìí tí wọ́n bá ń toko etílé bọ̀ torí gbogbo bíi oko ni gbogbo ẹ̀yìn yìí oko ni gbogbo ilé tá a wà ń bẹ̀ yìí débẹ̀ áfítà ilé kan ṣoṣo náà làwọn ilé yìí débẹ̀. gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn àgbà ìlú kí lè sọ pé ó fa kí lè sọ fún wa pé ó fa àti igi ibi ṣe tó ń ṣẹlẹ̀. àgbádé sí gini ó ga gan egbòdì rẹ̀ ọ̀kápá ntòsẹ̀lẹ̀ yẹn mọ́ àti pé òjò ti tún rọ́ yẹ̀pẹ̀ kúrò nídìí rẹ̀ ìgbà tó tabila ha gan èyí ó rí i pé kò ṣe ọ̀pá nídìí rẹ̀. ṣùgbọ́n báwo ló ṣe wá láti dìde padà. ṣe rí gbà tí wọ́n ń gégi yan lánàá tí wọ́n ń gégi yan lọ́wọ́ títì tó ṣubú sí lánàá yan ibẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí gé gbogbo ọwọ́ rẹ̀ yan ìjẹta tó ṣubú àná ni wọ́n ń gégi yan ìgbà tí wọ́n ń gégi yan àwa rí i pé ibi tó ti yanu hàn tí gbòǹgbò rẹ̀ wà a rí i pé bí ẹ ṣe ń gégi bẹ́ẹ̀ ni gbẹ́nu ókè bẹ́ẹ̀ ni kìyàn ń gbẹ́nu ókè ńgbà tí ń fúyẹ́ sótí yé yín bí ẹ ti ń gégi yẹn bẹ́ẹ̀ ni gbẹ́nu ókè a dẹ̀ wá sọ fún àwọn tí wọ́n ẹlẹ́rọ gangan ti ń gégi ó ní ká lọ lé àwọn èèyàn kúrò níbi tí gbòǹgbò igi yẹn wà ká lọ lé àwọn èèyàn kúrò torí pé igi yìí fẹ́ ọbẹ̀ padà àní à lóòótọ́ mà ní abátiwà bá wá síbẹ̀ Lazari tí ń jọ̀ǹk báyìí tí ń jọ̀ǹk
àbíbò lẹ́yìn alákọ̀wé wí tí ń mì ìgbà tí ń mì ata fi àwọn èèyàn síbẹ̀ pé wọ́n má jẹ́ káwọn èèyàn gba ẹgbẹ́ ilé yẹn kọjá mọ́ kí wọ́n má lé ogun ọmọ wẹrẹ tó wà ń bẹ̀ torí tọ́ bá tàkìtì kọ́ nígbà tó mú ẹlòmíì mọ́mọ́ so ata fi hàn bẹ́ẹ̀ títí tẹ ìdìrọ̀lẹ́ àná tí kálukú ipa lọ kí mọ́ gíríbì gbà lọ kí mọ́ gíríbì tátẹ́gùn òjò kan tó fẹ́ lọ́tàrí ẹ̀ la gbọ́ pì tọ́ba ètò ìdójúdélẹ̀ padà. Adéǹjì Olúwaṣẹ́gun lórúkọ mi. Mi ò rí mọ́ọ̀tì sọ lórí ẹ̀ pé ní bí ìjẹta ni òjò kan rọ̀ òjò yẹn kéré gan a dẹ̀ rí pé ó wo gì tẹ́ bá débẹ̀ gbogbo àárọ̀ àná ẹ rí pé gì yóò ní kankan lábẹ́ tí ogun wa rò pé ó nọ́mà láti pé kí gì yẹn wó so igi yẹn ò ní kankan má lábẹ́ pé yẹ pẹ̀lú asán ló wà lábẹ́ ipe ó yẹ ṣe kọ́ ẹ pé atẹ́gùn yẹn fọ́ọ̀sì ẹ̀ ló fi wo àmọ́ atẹ́gùn yẹn ò tó nǹkan so wọ́n dẹ̀ gé igi yẹn lánàá the finance party kan tó wá yẹ everybody lẹ́nu pé ó di alẹ́ àná igi yẹn dìde padà so àwọn tẹ́ pé àwọn tí ó sojú wọn gan wọ́n ní ẹ̀mẹ́ta ni igi yẹn dìde tó fẹ́ gbẹ́lẹ̀ tó dìde tó fẹ́ gbẹ́lẹ̀ tó dìde lé ẹ̀mẹ́ta padà tẹ́ bá dèdí igi yẹn ní èní tá à ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ́ bá wò díẹ̀ ẹ lè rí tracy pé igi yẹn wó rí rárá so nǹkan tẹ́mi kan fẹ́ bẹ gọ́ọ̀mẹ̀ntì torí lórí ọ̀pọ̀lọpọ̀ ń ronú ọ̀nà méjì wípé bóyá ọlọ́run ló ṣe yẹn bóyá yé ni bóyá kankan ló behind ẹ̀ bóyá nǹkan tẹ́mi kan fẹ́ bẹ gọ́ọ̀mẹ̀ntì lórí ni pé nígbà tí igi yìí wó èèyàn mẹ́rin àbí èèyàn márùn-ún náà ni igi yẹn pa igi yẹn wá tún dìde padà again kí gọ́ọ̀mẹ̀ntì assist àwọn èèyàn tó ń bẹ ní environment yìí láti gbégi kó ń bí by all means nítorí pé tírú igi bá tún máa padà wó ó yẹ ṣe kọ́ ba nǹkan tí àwọn èèyàn ní lérò jẹ́ so nǹkan tẹ́mi kan bẹ gbogbo àwọn olórí wa lé lórí nìyẹn pé nílùú Ọ̀yọ́ àìgbé sábúlà wà àwọn támọ̀tà gìyẹn gan wọ́n ní gìyẹn ti lé 200 years tó ti wà ń bẹ̀ bàbá kan sọ ẹ̀mẹ́ ẹ̀ lánàá pé níjẹta yìí pé àná láàárọ̀ àná yìí pé ó ti lé 200 years tí gìyẹn ti wà ń bẹ̀ even gan dábàá ní ṣe mistake wọn lọ́ọ́ bá kẹta ẹni gìyẹn ń lò lọ according to bá ṣe sọ bọ́ tẹ́ bá lè ba gọ́ọ̀mẹ̀ntì labẹ̀ by all means kán bá gbégi kó láàrin yìí kọ́ má bàa tó ba nǹkan tá a lérò jẹ́ ọlọ́run jẹ́ kó bàjẹ́ ọ̀rọ̀ mi ò ju yẹn lọ. Abdullahi Osa Ọ̀yọ́ jẹta ọlọ́run kan ṣiṣẹ́ rẹ̀ ìgbìyànjú owó ọdẹ pààyàn ọ̀pọ̀ ọmọ kékeré ọ̀pọ̀ ọmọ sukùl ọ̀pọ̀ àgbàlagbà àmọ́ nígbà tí ọlọ́run ṣe mọ́ gé ọmọ ọwọ́ rẹ̀ bàtí náà gbé ọmọ ọwọ́ rẹ̀ tán a kàn rí àpẹẹrẹ ọlọ́run ó tó ṣiṣẹ́ rẹ̀ nígbà kejì ní alẹ́ àná bí aago bíi 6:30 lánàá ẹni òfin tó lọ pé bó ṣe jókòó ni a kàn fún wa pé igi yẹn náà igi rí owó ó sì dé yìí iná ni àṣọ mi kàn ní gbàgbọ́ pé ọlọ́run wà èèyàn sì wà torí ọ̀sẹ̀ tó lè pèsè pé òun lè pa yẹn tọ́lọ́ máa fi kára rẹ̀ sí lọ́jọ́ kí n tó gùn lọ kí n lọ wo tí ń bẹ nínú rẹ̀ nígbà tí mo gùn lọ mo rí ìyànà lọ mọ̀ pé ọlọ́run wà èrò wà ń bẹ o kò pé èrò tó dín sóye kò pé èrò tó dín o ìgbà wọn jẹ́ ká máa sọ yẹn ló wà nù àwọn aṣọ bí wáìtì tó ti pẹ́ yẹn ló wà ń bẹ àwọn tí ma dé bẹ́ẹ̀ spiriti tí ma gbé lókè kọ́ ni ó wà ní àrèyàn bẹ́ẹ̀ mọ́ àrèyàn mọ́ ló ma sick. èmi ní akíbú aláàpẹ pé ńgbà kí ìṣẹ̀lẹ̀ àwọn olóyìn wà lánàá àti tàlàjì fún ẹ bó ti wó iye àwọn èèyàn tó mú lọ gbóngbò tó yàrá láàárọ̀ yìí àbọ̀ ọlọ́jà ọ̀rẹ́ ń ṣẹ̀ṣẹ̀ à pé ká wá àti lọ ọbẹ̀ ọwọ́ á sọ pé ọwọ́ ara àgbàdo kó torí oríṣiríṣi èèyàn ìní ọmọ wa bẹ̀ kó wá àti kankan ṣùgbọ́n ọlọ́jà ní kó ọwọ́ ara àgbà síbẹ̀ kó wọ́n fọ gbàdáàdì ẹ̀ ìlà fi wá pé ká lọ wọn náà ká wá ti débẹ̀ pé wọ́n má ṣe làwọn àbíwádìí lọ́dọ̀ rẹ̀ àmọ́ pé ọmọ wa náà ló lé àwọn tí a wá bẹ́ẹ̀ pé kí wọ́n máa lọ ń gbà wọ́n lọ́wọ́ ló ṣàkànjú wá kí wọ́n máa lọ làwa fún. igi yóò ti tó bí ọdún mélòó mẹ́ba yìí. wàhálẹ̀ tó gbà wo. igi yóò ti wàhálẹ̀ tó gbà wo. kò gbẹ́ bá ọkọ̀ ọ̀dẹ́ẹ̀dìyà torí pé gbogbo bí a ṣe lọ àwa wà kékeré tá à ń kọjá ń bẹ̀ ó tó 100 years àmì ìsìn lórí ẹ̀ máa ń kó ṣe nínú rẹ̀.
wò yìí sà. àdúgbò fọlọ́. ẹ dákun wọ́n ní ẹ̀yin ni ẹ̀ṣẹ̀ atọ́kùn bí igi yẹn ṣe dúró. ọlọ́run ló gbé igi sẹ́pà wa náà lágbè. gbogbo ẹgbẹ́ lọ́wọ́ lọ́yọ̀ ọlọ́run ní jẹ́ ó bàjẹ́. torí tí ò bá sì bàjẹ́ iná làá náà fi ń jẹ. ọlọ́run ló ṣe atòkùn pé nǹkan tó fi gé kì í ṣe pé àwa náà la fi gé. gbogbo ẹgbẹ́ lọ́wọ́ lọ́yọ̀ àwọn náà ni wọ́n ṣe ń tá a fi gégi. ẹ̀rọ mẹ́rin ló gé síwájú kó tó dúpẹ́ yìí rí gé. ẹlẹ́wọ̀n mẹ́rin ló ti gé aláàjì ló fún wa lówó tí gbàtẹ́wọ̀ bàjẹ́ lákó lọ́dọ̀ lásún tí wọ́n fi lọ tún ṣe. gbàtẹ́ ó di lálẹ́ àná tí èmi wí fún ọmọ ní aago 6 ní igi yìí dìde aago 6 lẹ́nu lèmi sì ń lọlé èmi ń pa mí ètí ìjẹkan látàárọ̀ aago 6 tún padà dé àyìn padà lánàá ní kí n padà náwó padà gbàtí àwọn yẹn padà pè mí padà lánàá pé igi ti náwó padà lórí ewu kí n wí fún wọn mo ní igi yìí ní ìsìn bó ṣe wà ní ìsìn yìí èmi ṣàlàyé fún yín ní àná pé bí orí mo ṣe wà lórí igi yìí pé igi yìí bó ṣe wà yìí igi yóò padà náwó èmi sọ bẹ́ẹ̀ fún wọn. Good day everyone, my name is Ayinde Alasoke. Here we produce any kind of asoke at wholesale and affordable prices, and we deliver throughout the world. What did I say? I said we deliver asoke to any part of the world. We produce for burial, wedding, birthday, and any kind of event that you want to do. Just get in touch with us. We produce your asoke for you at wholesale and affordable prices. You can follow us on Instagram, follow us and like us on Facebook. Also, you can message or call us on WhatsApp. Thank you very much and God bless you. I love you. Sọ̀díkì àsìpá tó jẹ́ ọ̀gá mi Sọ̀díkì àsìpá sọ fún wọn pé igi yóò padà náà ó padà ó. Mo ń sọ fún Sọ̀díkì mo ní Sọ̀díkì orí igi tí mo gbé lọ hàn igi ní orí ìdúró yìí kò sí ọ̀nà kan tó lè ṣe mí tí màá jí láàárọ̀ ọ̀la kò sí nǹkan kan tó lè ṣe nítorí pé mo ti mọ̀ pé mo ti gbé lẹ́yìn lọ èsè ilé ìlú ìlú Ọ̀yọ́ yìí lẹ́yìn bàbá mi kábíyèsí àti ọlọ́jà mi nìkan náà ni kò sí nǹkan kan yòókù ṣùgbọ́n tó bí mo ti ń bèèrè lágùn jáde ń bi igi ó ti ní palára ni tí mo rí mẹ́ lánàá náà Ọlọ́run náà ni kì í ṣe pé mi náà ni mo ṣe o torí Aláàfin bàbá wa Lámídì náà ni nǹkan tí ó ṣe fún wa kábíyèsí rẹ̀ àti àbá ọlọ́jà wa tó jẹ́ bàbá wa nìkan náà ni kò sí nǹkan tẹ́mi lè ṣe tí ó fi lè ṣẹ́ẹ̀dì owó tútù ní ìlú Ọ̀yọ́ ní Òkè Sọ́rọ́. Mi ni Atóyèbí ọmọ yóò sà. Atóyèbí ọmọ yóò sà. ẹ dákun kí lẹ ní láti bá wa sọ lórí. Ní tí èmi ní láti sọ àwa kéré nígbà náà ní nǹkan bíi 1985 so bàbá ti tèmi ni ló máa ń bọ báwọn bọ lásìpa ní bá wọn bọ Ògúndé àsìpa tí wọ́n bá bọ́ tán ni wọ́n máa ń wá síbi ìdí igi àwa kéré o. ó tó ṣẹlẹ̀ ní ìjẹta nígbà tí igi wó ọ̀pọ̀ àwọn èèyàn so ìgbà tí ó di ìrọ̀lẹ́ àná a gbọ́ pé igi yẹn náà ló padà bọ̀ tí tó wá ṣe láàárọ̀ ni pé a rí pé àwọn kan wá wọn ta sọ dígì yẹn wọ́n fẹ́ sọ igi yẹn di igi yẹn wọ́n fẹ́ sọ igi yẹn di òòṣà so àti sọ igi yẹn di òòṣà àpẹkọ ló sàmọ́ sòòṣà but kẹ́sọ́ ilé ìdó òòṣà kò dáa kẹ́sọ́ igi ìdóòṣà yìí dín ní wípé igi tó wó tó pààyàn tí igi sì náà ló padà lánàá ṣé tí igi wá tún aṣọ òòṣà lónìí so tí igi yẹn bá tún rú ṣé igi yẹn tún rú kó tún wó pààyàn mọ́lẹ̀ ni so káwá tó múnà ro àbí wọ́n fẹ́ máa àbí ẹ̀gẹ́tì kan tó sọ yẹn so nítorí náà àpẹkọ ló sàmọ́ sòòṣà rẹ̀ tó fẹ́ ṣe òòṣà ká lọ sòòṣà níbò mi bọ̀ kò ń ṣe igi eléyìí mọ́ so igi tó ti wó tó gbẹ̀mí èèyàn àtọ̀nà star kò ń ṣe igi eléyìí mọ́ rárá kọ́ra mi dáadáa o igi wó pẹ̀yẹ̀ níjẹta ok ó dìde nírọ̀lẹ́ àná ó di àárọ̀ yìí wọ́n wá ń ta sọ́ọ́dì wọ́n fẹ́ sọ́ di òòṣà so ní ìgbẹ́ yọ̀dà fẹ́ which is not good nítorí náà àwa sì dá àwọn bàbá tá a ní ìlú Ọ̀yọ́ mà àwọn bàbá àwọn olórí wa ní Ọ̀yọ́ bàbá yìí ṣe wàhálà kéétì ẹran ìṣàkí kéré yẹn ṣekíṣẹ́
so but ó kálukú náà kẹ̀ wá pé ọ̀nà ìjẹ burúkú tí wọ́n mọ̀ jẹ nítorí náà kí ẹ gbà wá kí ẹ̀yin ìjọba kẹ́ ẹ gbà wá láti jẹ́ wípé kígi yìí kọ́ di wíwó pápátá fásì mọ́ gbúrú ẹ̀ mọ́ nítorí ṣẹlẹ̀ àwọn tí ṣẹlẹ̀ sí Ọlọ́run yóò tù wọ́n nínú. Good day everyone, my name is Ayinde Alasoke. Here we produce any kind of asoke at wholesale and affordable prices, and we deliver throughout the world. What did I say? I said we deliver asoke to any part of the world. We produce for burial, wedding, birthday, and any kind of event that you want to do. Just get in touch with us. We produce your asoke for you at wholesale and affordable prices. You can follow us on Instagram, follow us and like us on Facebook. Also, you can message or call us on WhatsApp. Thank you very much and God bless you. I love you.